الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين. إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ní àyà ẹlẹ́ẹ̀kẹtàdínláàádọ́rin àyà 68 nínú Suratul Maida. Olúwa wa Jalla Subhana ó dojú ọ̀rọ̀ kọ Ànábì rẹ̀ Muhammadu sallallahu alayhi wa sallama. Ó ní ya ayyuhar rasul, Olúwa ní ìwọ òjíṣẹ́, balligh ma unzila ilayka min rabbik, balligh ma unzila ilayka min rabbika, mú dé ògóngó, jíṣẹ́ rẹ̀ délẹ̀, jíṣẹ́ rẹ̀ kó kárí ilé kó kárí oko. Ma unzila ilayka min rabbik, in tí Ọlọ́run ọba rẹ̀ tó sọ̀kalẹ̀ fún ọ ní pé òun mú létí ìgbọ́ àwọn ènìyàn. Afáàní wala taktumu minhu shay'an khawfan an tanala bimakruhin. Má bẹ̀rù, má fi nǹkankan pamọ́ nínú t'Olúwa sọ̀kalẹ̀ fún ọ lẹ́ni tó ń bẹ̀rù kí aburú kó má bá tọwọ́ àwọn èèyàn bọ́ sọ́dọ̀ rẹ̀. Jíṣẹ́ Ọlọ́run ọba, jíṣẹ́ débi tó yẹ kó jíṣẹ́ dé, má bẹ̀rù, má fòyà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallama ó sì jíṣẹ́ yẹ pé wọ́n ní faqad adalla amana wa nasaha al-umma. Ànábì sallallahu alayhi wa sallam, àmánà t'Olúwa wa Jalla Subhana tó gbé kàá lórí òjíṣẹ́ yẹ pé ó yẹ gẹ́ níbi hajjatul wada, hajji dágbére tánàbí ṣe sallallahu alayhi wa sallama
nígbà tó ṣe wáàsí fáwọn èèyàn níjọ́ náà Ànábì sallallahu alayhi wa sallama ó bèèrè lọ́wọ́ àwọn mùsùlùmí ní Àràfá lọ́jọ́ náà wípé halibalawutu lẹ́ẹ̀mẹ́ta ṣé mo ti jíṣẹ́ tán, ṣé mo jẹ́ṣẹ́ pé àwọn èèyàn sọ pé bẹ́ẹ̀ ni. Ànábì sallallahu alayhi wa sallama ó wá nàka sí sánmà ó ní Allahumma ashhad, Olúwa jẹ́rìí o pé mo jẹ́ṣẹ́ pé mo bèèrè lọ́wọ́ àwọn àlùmọ̀ mi lónìí, wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ìwọ Olúwa mi kò bá mi jẹ́rìí ẹ̀. Ànábì sallallahu alayhi wa sallama ó mú àṣẹ t'Olúwa rẹ̀ tó pa nínú al-Qur'an, ó mú ṣẹ ni nígbà t'Olúwa sọ pé ya ayyuha rasulu balligh ma unzila ilayka min rabbik. Olúwa òjíṣẹ́ mú dé ògóńgó in tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀. Láàrin inú tó sọ̀kalẹ̀ fún ànábì méjì ní al-Qur'anul Karim àti as-sunnatul mutahhara. Qur'an èyí tá ń káì àti sunna ànábì sallallahu alayhi wa sallama méjèèjì ni wọ́n fi rán ànábì sallallahu alayhi wa sallama sí gbogbo aráyé. Olúwa ní pàtó sọ bẹ́ẹ̀ tí ó ní wa illam taf'al fama ballaghta risalata. Olúwa ní tí ò bá ṣe bí mo ṣe wí, ayé tó bá jíṣẹ́ yẹn pé tó fi àwọn nǹkan kan pamọ́ fún àlẹ́ umma, fama ballaghta risalata, a jẹ́ pé iṣẹ́ t'Ọlọ́run fi rán ò jẹ́ tán nìyẹn. Àwọn àfáà a máa lo ayà yìí lẹ́rìí wípé ìkẹ́kọ̀ọ́ pamọ́ nínú al-Qur'an tó fi ń dá ọ̀rọ̀ padà sáwọn ṣíà àwọn èèyàn burúkú yẹn, tó fi ń dá ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu. Àwọn ṣíà wọ́n sọ pé Qur'an táwa ń kà lónìí, ìpè Qur'an yẹn kọ́ gangan náà sọ̀kalẹ̀ fún ànábì. Àwọn sàábé wọ́n ti change ẹ̀ lẹ́yìn kọ́ ànábì ní a'udhu billah. Qur'an Olúwa wá sọ yí pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun, pé àwa la sọ ìrántí kalẹ̀, àwa la sì sọ. Àwọn ṣíà ní Ọlọ́run ọba ò rí sọ nínú aburú tí àwọn ṣíà tí wọ́n dálẹ̀ nìyẹn. Nínú òrí wọn Ọlọ́run káwọn ṣíà wọ́n máa ń sọ wípé nígbà t'Ànábì ìfẹ́ kú, ipò sọ wípé Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu òní yóò jẹ́ khalifa lẹ́yìn òun. Ṣùgbọ́n kò sákọọ́lẹ̀ kankan tó sọ bẹ́ẹ̀. A jẹ́ pé tí wọ́n bá sọ yí pé Ànábì ò sọ ṣùgbọ́n fẹ́ sọ, àpẹẹrẹ wọ́n máa ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ al-Khamis, ẹbú sì wà nínú Sahih Bukhari tí Ànábì sallallahu alayhi wa sallama tó sọ fápá kan náà àwọn sàábé pé kan mú takàdá kan wá pò fẹ́ kan kankan lẹ̀ fún wọn kò fi ní sọnù lẹ́yìn ikú ohun. Wọ́n tí Umar ibn Khattab radiyallahu ta'ala anhu tó sọ fáwọn sàábé ń jẹ́nà pé ìnira àìsàn tó bá Ànábì sallallahu alayhi wa sallama ló jẹ́ kánàbí sọ tó sọ jẹ́nà pé káwọn mọ́ takàdá kankan fún. Ọ̀rọ̀ yẹn fa wuyewuye láàrin àwọn sàábé. Àwọn apá kan sọ pé ẹ fún Ànábì, àwọn kan ní ẹ má fún Ànábì. Tánàbí sọ pé ọ̀dàgbò yẹ kú lọ́dọ̀ mi. Ànábì lò bí ọjọ́ mẹ́ta lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà, ó sì padà sọ tó fẹ́ sọ sallallahu alayhi wa sallama. Lára tánàbí sọ kẹ́yìn ikú rẹ̀ ni pé ẹgbọ́wọ̀ ẹ̀yin èèyàn mi, innal yahuda wan-nasara ittakhadhu qubura anbiya'ihim masajida fala tattakhidhu qabri masjida. Ànábì ní ẹgbẹ́ ẹ̀yin èèyàn mi, àwọn Yahudi àtàwọn Nasara wọ́n mú sàárì àwọn ànábì wọn láyè ìjọsìn
ẹ má mú sàárè tèmi láyé ìjọsìn níta ara tánàbí sallallahu alayhi wa sallam tó sọ kẹ́yìn nìyẹn tọ́ba wá sọ yí pé ànábì ò sọ̀rọ̀ tó yẹ kó sọ tó fi kú ajẹ́kó tako áyà yìí olùpọ̀lù àwa sọ pé yá ayyuha rasulu balligh ma unzila ilayka min rabbika wa in lam taf'al fama ballaghta risalata tó o bá jíṣẹ́ yẹ pé o tí ì parí iṣẹ́ ọlọ́run ọba nìyẹn wọ́n ní wallahu ya'simuka minan nas olúwa ní òun máa sọ kó níbi aburú àwọn ènìyàn wọ́n ti ṣáájú kí àyà yìí tó sọ̀kalẹ̀ àwọn sàábé wọ́n máa ń sọ ànábì lóru tí wọ́n máa sọ pé nǹkan kò gbọ́dọ̀ ṣe tí ló fi má ṣùgbọ́njọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ tó lọ wá ní wallahu ya'simuka minan nas póhùn Allah òun máa sọ kó níbi aburú àwọn ènìyàn níjọ́ náà ni ànábì wa Muhammadu ló ti sọ fún àwọn èèyàn yìí pé ẹ má wọ́rì mọ́ Olúwa tí ló máa sọ mi gẹ́gẹ́ bó sì wà nínú àkọsílẹ̀ ànábì ní ya ayyuhan nas ẹ̀yin ènìyàn insarifu ẹ máa lọ ilé yín insarifu faqad asamani Allah Olúwa ti sọ pé òun máa sọ mi Olúwa sì sọ ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallama kúrò níbi gbogbo aburú ó ní inna Allaha la yahdil qawmal kafirin inna Allaha la yahdil qawmal kafirin dájúdájú Allah kò ní fi àwọn kèfèrí ẹ̀dá kò ní fi wọ́n mọ̀nà láíláí kó lọ kọ́mọ́ ṣe wá ní kèfèrí wọ́n ní kul ya ahlal kitab ọlọ́wọ́ ní ẹ̀yin ahlul kitab minal yahudi wa nasara nínú àwọn yahudi àtàwọn nasara lastum ala shay'in hatta tuqimu tawrata wal injil wa ma unzila ilaykum min rabbikum àti kàyẹn tó jọ ní àdá ọlọ́wọ́ ní ẹ̀yin ahlul kitab lastum ala shay'in ẹ̀ẹ̀dúró lórí nǹkankan ẹ̀ẹ̀rẹ́sẹ̀ wálẹ̀ lórí nǹkankan hatta tuqimu tawrata wal injil àbìgbàtẹ́ bá tó establish àtàwọ̀rọ̀ gẹ́gẹ́ bá sì ṣàlàyé fún wa ní ìjókòó tó lọ àbìgbàtẹ́ bá tó establish original tàwọ̀rọ̀ tẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wal injil tẹ́sí establish original al-injil wa ma unzila ilaykum min rabbikum tẹ́sí establish gbogbo tọ́lọ̀ ọba yín sọ̀kalẹ̀ fún yín tí í ṣe nínú rẹ̀ ní al-Qur'ani Karim wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyanan wa kufra Olúwa tó wá tó sọ gẹ́gẹ́ bó ṣe sọ ní àwọn àyàtà kàlánà wala yazidanna kathiran minhum Olúwa ní àníṣẹ́ yóò máa ṣàlékún fọ́pọ̀lọpọ̀ wọn ma unzila ilayka min rabbika ìtọ́lọ́ọba rẹ̀ sọ̀kalẹ̀ fún ọ yóò máa ṣàlékún tughyana yóò máa ṣàlékún ìgbẹ́rùgbọ́nrí ìkọjá ààlà ìkọjá ààyè ọ̀kúfrọ̀ yóò sì máa ṣàlékún ìwà kèfèrí ni torí kàkà tí wọ́n fi gbà fún ànábì Muhammadu sallallahu alayhi wa sallama kìí ta ó máa ṣe wọ́n mùtúmùtú máa ṣe wọ́n pé ṣé ànábì ilẹ̀ Lárúbáwá ànábì tó yẹ pé àwọn ìran rẹ̀ darandaran ni wọ́n sóhun ni yóò wá máa sọ fún wa ta ní jẹ́ lọ́hun ó ní ó máa sọ fún wa nípa ọjọ́ gbéǹdà kìyàmà ìyẹn ni wàá máa jẹ́ sábàbí àlékún ìkọjá àlà àti àlékún ìwà kèfèrí lọ́dọ̀ ó ní fala ta'asa 'ala al-qawmil kafirin fala ta'asa 'ala al-qawmil kafirin Olúwa ní wà nábì ìṣesí àwọn kèfèrí má jẹ́ kó máa bà ọ́ nínú jẹ́ tá bá ń pe àwọn èèyàn sẹ́sìn
tẹ́ ń sọ fáwọn èèyàn pé ẹ wá ṣe tọ́lọ́ ẹ wá ṣe tànábì Muhammadu sallallahu alayhi wa sallama táwọn èèyàn bá ń sún sẹ́yìn tí wọn ò dá yín lóhùn a máa gbìyànjú sí kán lè mọ̀nà àní sá fún wọn gbogbo ọ̀nà tó tọ́ tó ṣe déédéé ṣẹ̀ríà táfilé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbogbo rẹ̀ láà máa sán ṣùgbọ́n tán bá kọ̀ jálẹ̀ tán láwọn ò ṣe pàápàá jùlọ táwọn tó wọ́n fi ọ̀tá hàn sí wa olúwa ní fala tas'alal qawmil kafirin fala tas'alal qawmil ẹ má jẹ́ kí ìṣesí àwọn kèfèrí yẹn má jẹ́ kí ìṣesí wọn kó kó bànújẹ́ fún ọ má jẹ́ kí ìṣesí wọn kó kó ìbànújẹ́ má jẹ́ kó kó bá ọ débi kó àmọ́ kó súnsú pé àwọn bàbá lágbájá òmọ̀gbá ń tà ń sọ àwọn ìyá tàmẹ̀dò òmọ̀gbá ń tà ń sọ sí báwọn èèyàn kan sá ti gbà á àwọn èèyàn tó ti gbà á yẹn èèyàn náà làwọn náà ẹnì kò bá àjọ lówó kò bá àjọ lálá tí ò bá gba Islam kò sórí ire alkiyama nìyẹn ẹni tó dàbí ẹni wípé kò ní láárí kìí so lówó tó ń ṣe Islam yẹn olórí ire nìyẹn ó sì lè mọ́ lówó lónìí ni ó lè dọ̀la kó do lówó ẹni tó sì lówó lónìí tó rò pé kó gbà yẹn ó lè dọ̀la kó do lòsì kọ́lọ́wà kó ṣàánú wa èyẹ sámọ́ pèpè lórí pé dáwà Islam àyèfi sọrí olówó àwọn olówó yìí tètè gbà hakíkọ nìyẹn àwọn olówó yìí tètè gba dáwà yẹn lẹ́yìn náà máa ń wà àwọn fòkọ̀rọ̀ àwọn aláìní àwọn ni wọ́n ti rọ́ síbẹ̀ náà tó jẹ́ pé an average masjid tẹ́ bá dé ẹ lọ wò àwọn aláìní ló máa ń pọ̀ jù níbẹ̀ tábà tó sáfù alákọ̀ọ́kọ́ àwọn aláìní ni ó pọ̀ ń bẹ̀ a fẹ́ kí wọn àsùbá ẹ wo sáfù alákọ̀ọ́kọ́ àwọn aláìní ló máa pọ̀ níbẹ̀ àwọn olówó dà wọ́n ń bẹ nínú ilé wọn láwọn ò ní jáde kí wọ́n bá jí àwọn gbé ṣùgbọ́n aláìní ìlà ló fẹ́ jí òun gbé tiẹ̀ òun ti fòkùnkùn bojú ó ti wá kírun so àwọn aláìní tí wọ́n ṣẹ̀sìn yẹn àwọn gangan lágbára dáwà wa àwọn náà lè lo òkè náà lè lọ́ọ̀lẹ̀ àwọn làwọn tó bá ti yá ó ti yá nìyẹn ẹ jẹ́ ká gégi àwọn ẹlẹ́ẹ̀bá ń bẹ̀ ẹ jẹ́ ká gbẹ́lẹ̀ àwọn ẹlẹ́mọ bá ń bẹ̀ àwọn olówó máa fà sẹ́yìn ni nígbà tí ó bá wá dàbí pé ó ti rú gẹ́gẹ́ orú gọ́gọ́ àwọn olówó àsọ̀kẹ́ àwa náà ti wá dé àwọn náà sì máa wúlò fẹ́ sí àwọn olówó tó bá dé yẹn àwọn náà máa sí gíní wọ́n á wúlò fẹ́ sí owó wọn padà wà á ná fẹ́ sí ṣùgbọ́n tẹ́ ẹ bá ń dúró de olówó pé olówó ò tí ìmówó wákùn ò tí ìgbà dáwà yín lẹ́ẹ̀fi ní ṣe dáwà lọ ẹ kú sáàrin ọ̀nà àwọn tálíkà tẹ ẹjọ́ ń fara gbolẹ̀ yẹn ẹjọ́ máa fara gbolẹ̀ lọ nígbà tẹ kọ́ mọ́sálásí láti bàbá ẹ̀yà àtàwọn tálíkà lẹ́ẹ̀jọ́ máa kírun mẹ́ nígbà tí wọ́n sọ́wọ́ láti bàbá àjọ wọn kírun mẹ́ ni ò ní complain kọ́lá kẹ mọ́ rẹ̀ lẹ́yìn mọ́sálásí yín àwọn tálíkà oníṣẹ́gí ni ò ní complain inú ó tún mọ́ dùn gbá àsára lọ́wọ́ bá sì wọ́n wà tí a bá ti ń pọ̀ sí orí àwọn olówó mọ̀ owó gbé àwọn ilé mọ̀ fẹ́ sẹ́sì ẹbí káwọn náà jẹ́ àwọn olóòbà wọ́n wà gbé owó wọn dé mọ́sálásí àti bàbá wa ẹjá tó kọ́ dáadáa á sì jọ tó kọ́ ẹjá fi AC sí wọ́n fi AC sí tọ́ àwọn olówó àwọn náà ti ń sẹ̀sì ẹ̀yìn náà káàbọ̀ ṣùgbọ́n àwọn tẹ́ di nǹkan mú tẹ́ di ilẹ̀ mú àwọn aláìní ni tó fi jẹ́ pé gbàtí rẹ̀ ṣẹlẹ̀ láyé Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallama tí àwọn èèyàn kan tí wọ́n bí Bilal tó bí nínú Allahu Akbar wọ́n bí Bilal nínú náà sàábé àgbà ìgbà tí ọ̀rọ̀ yẹn tó wá dé tí gbọ́ Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallama ó dáńjọ́ náà Abubakar Siddiq radiyallahu ta'ala anhu olóngbìjà Amru ibn al-As ó ń gbìjà Amru ibn al-As ń jẹ́ náà Bilal ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin Bilal àti Amru ọmọ al-As
gbàtọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ Abubakar wá ń fìlì wípé Bilal jẹ̀bi ó wà lọ fẹjọ́ Bilal sọ Ànábì sallallahu alayhi wa sallama kí ni Ànábì sọ sallallahu alayhi wa sallama Ànábì ní sẹ́ẹ̀ bí Bilal nínú sẹ́ẹ̀ sọ̀rọ̀ burúkú sí Ànábì ní ṣe ìbòrò wà náà ṣe ìgbẹ́ tí ń bu àwọn nára akẹ̀dá wá fẹjọ́ sùn ní ẹwọ́ bú o torí pé gbà tí gbogbo àwọn olówó yín àwọn tó ń pè ní ìjòyè àrí lárúbáwá nígbà tí gbogbo wọn ń sún sẹ́yìn tí wọn ò gbà mí gbọ́ àwọn Bilal ló gbà mí gbọ́ o Bilal olóògbà Ànábì gbọ́nyọ́nà àtàwọn tó jọ àwọn olówó ń fà sẹ́yìn láwọn ò ṣe ẹ̀sánà ti abasa wa tawalla àjà àwòlà àmà àmà wá bá Ànábì sallallahu alayhi wa sallama ó ń gbọ́ wá sí ẹni tí ò ríran ó ń gbọ́ wá sí ṣùgbọ́n àwọn olówó jókòó lọ́ọ̀kan nídìí Kaaba ó ń wo Ànábì sallallahu alayhi wa sallama kó yẹ báwọn olówó yẹn ni wọ́n kọ́kọ́ gba Islam ṣùgbọ́n àmà lọ́bàá sọ fún wa kí àwọn náà ṣe sọ fún mi àbí ni mò ń bọ̀ náà jẹ́ kọ́kọ́ parí pẹ̀lú Olúwa sọ súra kalẹ̀ pé abasa wa tawalla an ja'ahul a'ma wa ma yudrika la'allahu yazakka aw yadhakkaru fatanfa'ahu dhikra ó ní amma man istaghna fa anta lahu tasadda wa amma man ja'aka yas'a wa huwa yakhsha fa anta anhu talaha Olúwa pe Ànábì rẹ̀ sákèsí ń bẹ̀ yẹn pẹ́ni tó wá gbadáwà ní kò dá lóhùn àwọn tí wọn ò ṣe tán àti gbadáwà ṣùgbọ́n tó ń sojú kòkòrò kan gbadáwà fi wọ́n lẹ̀ wallahi principle dáwà nìyẹn àwọn tán bá ṣe tán ni ẹ dá lóhùn àwọn tẹ́ bá ń fara rora nínú mọ́sálásí àwọn lèèyàn wa àwọn tí wọ́n ń sá sẹ́yìn tán ní big men làwọn kò tí kàn wá wà ẹ fi wọ́n lẹ̀ àgbàgbé àwọn náà a máa ṣe dáwà fáwọn náà ṣùgbọ́n àwọn primary target wa àwọn aláìní ni Ànábì sọ́njọ́ náà yí pé ìgbà tí gbogbo yóò gbà mí gbọ́ Bìláàlì yìí ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ológbà mí gbọ́ Bìláàlì tó jẹ́rú tẹ́lẹ̀ ológbà mí gbọ́ nígbà tẹ́yìn chief tẹ́ jókòó sí ẹgbẹ́ Káàbà tẹ́lẹ̀ pé ẹ̀sìn yẹn kìí ṣẹ̀sìn tiyín ẹ má bí Bìláàlì nínú torí pé tí àwọn ò bá fara rọ́ ẹ̀ lè rí nǹkan dé bá ṣùgbọ́n gbogbo ẹ̀rẹ́là kó bá kí gbogbo àwọn kó bá ṣe dáadáa sí gbogbo àwọn sàábé lápapọ̀ kó bá wa ṣe dáadáa sí gbogbo wa yọ́nú sí gbogbo wọn lápapọ̀ torí gbogbo wọn náà fojú winá fẹ̀sì Olúwa ní fala ta'sa 'ala al-qawmil kafirin fala ta'sa 'ala al-qawmil kafirin. Táwọn èèyàn kò bá ti gbà dáwà yẹn má bànú jẹ́ ẹ tó bá ṣe dáwà nítorí Ọlọ́run ọba ò ní máa bànú jẹ́ torí káwọn èèyàn kan ò ti gbọ́ wọ́n ṣe tiẹ̀ lọ alíkì kan òrìlẹ̀kà fún mọ́múṣí sọ̀rọ̀ rẹ kó wọn bá tiẹ̀ lọ wọ́n tó ká tí mi wá mọ́ dáwà ṣe ní àwọn èèyàn mọ̀ gbọ́ mi àwọn èèyàn mọ̀ wá àwọn èèyàn mọ̀ pọ̀ jókòó kò yẹ ò kàn wọ́n ṣe dáwà rẹ sáré pé o ṣe lọ́nà tó dáa tó bófin mu tó ṣe déédéé hikma tó bá súnà Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallama tó bá ẹn bá gbà fàbíhà wà ní má ẹni tí ó gbátọ̀ fàbíhà wà ní má bákan náà gínà lọ wá kó súsú àmọ́ ọba oníyẹ gbé ẹ̀yẹ́ bá ṣe dáwà tó lù látọ̀dún yìí àwọn èèyàn méjì péré ló wá gba dáwà wa àwọn èèyàn mẹ́ta yóò kàn ọ́ tẹ́gbọ́n ṣe dáwà nítorí Ọlọ́run ọba jalla subhana ó sì ní láti máa lé àwọn olówó káàkiri mọ́ lé wọn kiri tọ́lá bá fẹ́ máa lé yàn káàkiri àwọn aláìní ni yóò máa lé kiri tọ́lá wọn náà jọ fara ṣiṣẹ́ pàtẹ́ bá bá sẹ́ni bìkan àwọn olówó yẹn náà ń bọ̀ wá ń kó wọn pọ̀ ẹ fi wọ́n lẹ̀ wọ́n á kówó yẹn wá ṣùgbọ́n àwọn aláìní yẹn ni kẹjọ fara kíná
ó ní fala ta'sa 'ala al-qawmil kafirin fala ta'sa 'ala al-qawmil kafirin ó ní innal ladina amanu ó lọ́wọ́ ní dájúdájú àwọn tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ walladina hadu àtàwọn Yẹ̀húdí tí wọ́n kú lórí tí ànábì Musa ń bẹ lórí ẹ̀ka ànábì tó wá lẹ́yìn ànábì Musa tó dé wọn sọ́ọ̀bì òun àtàwọn sọ́ọ̀bì òun ọ̀nà àwọn sọ́ọ̀bì òun yẹn àwọn sábíà a lè sọ pé ìran kan nínú àwọn Yẹ̀húdí ni wọ́n a sì sọ pé ìran kan nínú àwọn Nasara ni wọ́n àwọn náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn tí wọ́n bá wà lórí àkídà àwọn sábíà lórí tánàbí wọ́n sọ títí tánàbí mi fi dé wọ́n náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tán bá jẹ́ Christians tẹ́tẹ̀lé ànábì Isa alayhi salatu wassalam tán wà lórí tánàbí Isa gangan wà lórí ẹ̀ tó wò pé ànábì Isa lọ́mọ Ọlọ́run tí wọ́n ò pé ní mẹ́ta ọlọ́kan àwọn tán bá wà lórí rẹ̀ ó ní man amana billah gbogbo ẹni tó bá ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ lọ́kan ṣoṣo tó sì padà tẹ̀lé ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam wal yawmil akhir tó sì gbàjọ́ kẹ́yìn gbọ́ wa amila salihan tí ó wá ṣe ní ìgbàgbọ́ nìkan tó tó wá fi ṣe olóore tẹ̀lé Olúwa ní fala khawfun alayhim wala hum yahzanun fala khawfun alayhim wala hum yahzanun Olúwa ní fala khawfun alayhim kò ní máa síbẹ̀rù fún wa wala hum yahzanun kò sì ní máa sí ìbànújẹ́ fún wa tó bá dọjọ́ ọkú wọn ò ní banújẹ́ pé irú kú ra fẹ́ kú torí kú ayọ̀ náà fẹ́ kú o sì ní bẹ̀rù ibi tí wọ́n dojú kọ ẹlòmí ìjọ tó bá fẹ́ kú ẹ̀rù ó máa bá tí ó máa sẹ́ẹ̀bù ẹ̀rù ó máa bá bí wọ́n láti dé o tó ó ti mọ̀ pé ibi tó ń dojú kọ yóò ní agbára ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó tẹ̀lé ànábì rẹ̀ Muhammadu sallallahu alayhi wa sallam fala khawfun alayhim wala hum yahzanun fala khawfun alayhim wala hum yahzanun àyà ìjà mọ̀ yí pé gbogbo ẹni tó bá tẹ̀lé àwọn ànábì wọn lásìkò tí wọ́n ọmọ àlìjẹ́nnà làwọn náà Islam dinul insaf ẹ̀sìn tó ní déédé lọ́dọ̀ ni Islam sọ yí pé ẹni tó bá tẹ̀lé Muhammadu nìkan ni ó wà àlìjẹ́nnà gbogbo àwọn tó ṣáájú ẹ̀yìn náà ni wọ́n wọ̀ kó sọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó ṣáájú ànábì tán wà lórí tí àwọn ànábì tó ṣáájú ànábì wà lórí ẹ̀ tán bá ti wà lórí táwọn ànábì yẹn wà lórí ẹ̀ which is tawhid kò síbẹ̀rù fún wọn ọmọ àlìjẹ́nnà làwọn náà àwọn náà máa wà àlìjẹ́nnà fápẹ́ gbogbo tó tẹ̀lé ànábì Musa lójú ayé ànábì Musa kánábì míì tó dé ọmọ àlìjẹ́nnà ni wọ́n gbogbo tó tẹ̀lé ànábì Isa lójú ayé ànábì Isa kí ànábì Muhammadu tó dé ọmọ àlìjẹ́nnà làwọn náà ṣùgbọ́n ní tí ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam tó bá wá bá láyé tàbí ìgbà tó gbáyé ayé ọgá ànábì Muhammadu kan náà ń bẹ ọ̀ràn yẹn ni kúntọ̀ náà gba ànábì gbọ́ gẹ́gẹ́ bó sì gba àwọn ànábì tiẹ̀ náà gbọ́ tó bá ànábì sallallahu alayhi wa sallam pé èyíkéyìí Yẹ̀húdì èyíkéyìí Nasara tó bá gbọ́ ń pa mi falámi omi bí tí ò wá gbà mí gbọ́ fannaru mathwa iná ni ó wọ̀ àdísù Abu Hurairah ní Sahih Muslim èyíkéyìí Yẹ̀húdì àbí Nasara tó bá gbọ́ ń pa mi tí ò wá gbà mí gbọ́ fannaru mathwa iná ló máa wọ̀ kò sẹ́jà ń bá kà níbẹ̀ tó ká gbọ́yé dáadáa alábìjá mọ̀ sallallahu alayhi wa sallam yí pé nínú àwọn tó máa kùnmọ́nú àlùjánnà òun ni àwọn ọmọlẹ́yìn ànábì Musa nínú hadith Ukasha yẹn ó ní mo wá rí ọgọ́ra ó ní fara'aytu
as-sawada al-azama ó ní wọ́n rí àwọn èèyàn tó dúdú lọ́wọ́ kan tó pọ̀ ó ní mo ní sáwà ló mọ̀ mi rárá wọ́n ní ọmọlẹ́yìn ànábì Mùsá ni wọ́n lẹ́yìn ìgbà náà wá fi àwọn èèyàn tèmi náà hàn mí àwọn náà tó wá pọ̀ wọ́n ti jọ ọmọlẹ́yìn ànábì Mùsá lókè àwọn ọmọlẹ́yìn tí ẹ lélẹ̀ ó wá ń bẹ nínú wọn sab'una alifan yadkhuluna al-janna 70,000 tí ó wà al-janna min ghayri hisabin wala iqabin láì ní ìsèsórí ó sẹ́tí òsì ní jìyà kankan kálàmì tó wá sọ̀rọ̀ àwọn èèyàn yẹn alladhina la yastarikuna wala yaktawuna wala yatatayyaruna wa ala rabbihim yatawakkalun tí ó ká ṣàbírò mẹ́sàn fi dìde jẹ́ lọ pé ya Rasulullah ud'u Allah an yaj'alani minhum wà náàbì pàmbélọ̀ kó sèmi náà ní kanú wọn pé anta minhum kó ti di kanú wọn lẹ́yìn kejì náà fi dìde pé alábì bẹ́mi náà bẹ̀ lọ́wọ́ wa kémi náà jẹ́ kanú alábì ní sabaqa kàbí òkáṣà ti gba wájú rẹ̀ sọ̀wọ́n tẹ́tẹ̀ láwọn ànábì yẹn at their respective time àti ìgbà títí alábì mi ò fi dé tó bá kú lórí ẹ̀ ọmọ àlìjẹ́nnà ni wọ́n ṣùgbọ́n ẹni tó bá tàbí bí bàbá aláyé fàgbà ní ìsìnkà tàbí Mùsá ń bẹ títorí dorí Isa Jesus Christ gbàtí Jesus Christ ò tí ìdé yẹn gbogbo àwọn Yẹ̀húdí tẹ́gbẹ̀ lábẹ́ tẹ́gbẹ̀ gbà yẹn tẹ́gbà alábì Mùsá gbọ́ ọmọ àlìjẹ́nnà ni wọ́n tẹ́ bá kú ṣùgbọ́n tí Isa ti dé ọ̀rọ̀ ẹ̀yẹn ní fáwọn Yẹ̀húdí yẹn kẹ́ gba Isa gbọ́ tó o bá ti gba Isa gbọ́ wọ́n dáwà lọ́dọ̀ Ọlọ́run ọba nígbà tí Isa náà ti wá dé gbogbo tó bá wà lórí tí ànábì Ìsá ń bẹ lórí ọmọ àlìjẹ́nnà ní títí ó fi dìgbà tálọ́bí Muhammad fi dé ẹni tí ó bá ti gba ànábì Muhammad náà gbọ́ nínú àwọn Yahudi àtàwọn Nasara ọmọ náà ni kúrẹ̀ lẹ́la kọ́mọ́ sí wá lọ́mọ náà innal ladina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya ọlọ́gbẹ̀gbẹ̀ tó wá sí kèfèrí tí ó gbọ́ Ọlọ́run bá gbọ́ tí ó gba Kùránì gbọ́ tí ó gba ànábì Muhammad gbọ́ min ahlil kitab nínú àwọn ahlil kitab nínú àwọn Yahudi àtàwọn Nasara wal mushrikin àtàwọn ọ̀sẹ́bọ́ wọ́n fi nari jahannama inú na jahannama ni wọ́n máa wà wọ́n khalidina fiha wọ́n máa bẹ́ẹ̀ gbére ulaika hum sharrul bariyya olúwaláwọn tó burú jù lẹ́dà nìyẹn kó lọ akọ́mọ̀ sí wá ní kèfèrí ẹn tó burú jù lẹ́dà wa sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahabatihi ajma'in.